lẹ́yìn Ọlọ́run ọba àmì ọba òkè ọba tó nílé ayé àti tó ní gbogbo tó wà nínú rẹ̀ tó ní ohun tó mí àti ohun tí ò mí lẹ́yìn Ọlọ́run ìjọba ló kàn ṣáwá ń sùn ni àní kí ló tà ń wo àwọn olórí wa bíi pé ọ̀tá wa ni wọ́n jẹ́ kí ló tà ń wo àwọn olórí wa bíi pé ẹnìmí wa ni wọ́n jẹ́ ṣé àti ṣe láti ronúpìwàdà tá a bá tètè ronúpìwàdà òun ló máa tètè kí àwọn olórí wa kí wọ́n sún wa débi ire débi ayọ̀ débi nǹkan àkọ́tún débi àyípadà tó da ìgbé ayé rọrùn bẹ́ẹ̀ ni o. ṣé mọ̀ pé tá a bá ní ká rò ó ìgbà míì máa wà a kẹ̀ máa rí àwọn èèyàn oríṣiríṣi náà kẹ̀ máa ṣe kí ni náà kẹ̀ máa bọ́ sórí íńtánẹ́ẹ̀tì fàpẹẹrẹ for example bí ẹ̀ṣẹ̀ lóyìnbó fàpẹẹrẹ gbogbo alámọ̀ ìgbà tá à ń ra àwọn bag of rice tá a rà ní èròǹgbà yẹn gan sef bóyá 90-something thousand bóyá 150,000 nígbà yẹn wọ́n là mọ̀ kò tí lẹ́kọ̀ọ́ kò pẹ́ yìí tí àwọn kan àwọn eléṣù ènìyàn àwọn tó mọ̀ pé òye ti wà fún àwa tá a jẹ́ ọmọ Yorùbá ọmọ káàròjìrì àwa youth àti gbọ́n àwọn tó rò pé wọ́n tún lè máa continue láti fẹ́ máa stay lórúkọ àwọn tó jẹ́ leaders wa àwọn bàbá tiwa nínú ìṣèjọba ẹjọ́ ojú ti là ọ̀rọ̀ tí mo ń sọ yìí mo ní ní kò pẹ́ tó ti pẹ́ jù yìí nígbà tó yẹ pé ẹ wà ní lẹ́fù tá à ń ra rice bag of rice ní 98,000 tára ní 150,000 ẹjọ́ onítàlẹ̀ ti kún bí tẹ́ ti mọ̀ nìyẹn ò kẹ́ ẹ fura o àwọn youth Ọlọ́run wàláì olórí bíi tá a ní ìhùn náà olórí wa onítàlẹ̀ ti kún wọ́n bẹ̀rẹ̀ sí pariwo wọ́n ta ráìtì ní 150,000 wọ́n ta ráìtì ní 98,000 wọ́n ta ráìtì ní 100,000. àtúntò mo sọ gbogbo ara mọ ariwo pọ̀ a máa bọ́ sórí íńtánẹ́ẹ̀tì ni àwọn yẹn máa bọ́ sórí íńtánẹ́ẹ̀tì lórí TikTok YouTube Facebook wọ́n máa rán wọn sórí íńtánẹ́ẹ̀tì kókó máa lọ sọ ọ̀rọ̀ tó jẹ́ pé ó máa mú inú àwọn aráàlú bàjẹ́ wọ́n sponsor wọn olùtọ́ni máa kún àtẹ́nà báàgì ní bag of rice nísìn àárá ní 150,000 bag of rice nísìn àárá ní 98,000 àárá ní 100,000 ẹ̀wà náà bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká kè sára lọ́wọ́ tá a wà ẹ́ nísìn ìfún bàtà ń sọ yẹn jẹ́ kí n wò the river of rice gan gbà yẹn àṣírà ní bóyá 24 yes 2000 25 bá ṣe ń rà tẹ́lẹ̀tẹ́lẹ̀ nìyẹn the lake of rice o èyí tó wá kéjì ní 18 ẹjọ́ ṣé nìsín nígbà tí bàbá wa president Bola Ahmed Tinubu àti àwọn tó jẹ́ olórí wa tó ti ṣe àwọn ṣọkan ní abẹ́lẹ̀ tó gbogbo àwọn department tí àwọn tá à ń sọ yìí àwọn tó ń mú kí lójijì tó kẹ̀dí pé àwọn aráàlú akẹ̀bẹ̀rẹ̀ sí ní ra àwọn nǹkan tá à ń rà tá à ń jẹ sẹ́nu price ẹ̀ ó sáré lọ sí ×4 ×5 price àwọn nǹkan tá à ń rà tá à ń jẹ sẹ́nu wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ mọ̀ àwọn level price tá a fi rà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó sáré fò lọ ó sáré high ó sáré fò lọ sí high price ×4 ×3 ×5 price tá a rà àwọn nǹkan tá a rà tẹ́lẹ̀ ẹ mọ̀ wọ́n sáré gbé àwọn price yẹn lọ síbẹ̀ nǹkan mi tá a rà ní 200 tẹ́lẹ̀ ara ní 700 nǹkan mi tá a rà ní 100 naira tẹ́lẹ̀ ara ní 400 ara ní 300 ṣùgbọ́n ní ìsinísìn bí mẹ́mọ́ ìwádìí tẹ́tẹ́ náà bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́lọ́ báyìí ṣe fẹ́ gbọ́ ní gbogbo ṣe ń jẹ́ tọ́lọ́run bí gbogbo ṣe ń jẹ́ tọ́lọ́run mi ò lè ever parọ́ tẹ̀yìn jẹ tí ẹ bá máa ra bag of rice ní àwọn ibìkan nísìn bóyá 45,000